Ájìmọ̀rú mo gbọ́ pé olùtọ́sẹ̀ mẹ́ta nílùú Saudi lọ́rọ̀ fọ́ṣọ kọjá yìí. nígbà tí mi ò gbẹ́ni dání owó làbúrò lọ́sùn sọ́hùn àti pé lè ṣe Ájìmọ̀sùrù ni mo tẹ̀lé lọ sí ìrìnàjò hajj mi. ọ̀sẹ̀ mẹ́ta fún ṣe hajj ṣíṣe yín pé sá. ó pé o tún lé torí pé ọjọ́ márùn-ún péré ni ṣe hajj èyí tó kù ziyara la fi ṣe gbogbo tí Kùránì àti àdìsí àdébùwà Muhammad sallallahu alayhi wa sallam mẹ́nu bà lágbìyànjú torí hajj pẹ̀lú sunna ló jẹ́ Amir Kọ̀bọ́rọ̀dín Àjàlá lógún ibùgbé tó dára ìtọ́jú tó péye wá sí àtìgbàdégbà látẹnu àwọn afáà tó dáńtọ́ wò ó kò sáyé àǹkà tí kẹfọlọ́ngbò nílé ṣe Ájìmọ̀sùrù ṣe hajj pẹ̀lú sunna ni. nígbà wo ni fọ́ọ̀mù gbígbà máa bẹ̀rẹ̀. fọ́ọ̀mù wọn ti wà ń tà kẹ̀tíkẹ̀tí làwọn èèyàn ń gbà 14 November sí 27 November ní umrah oṣù Rabiul Awwal tá a gbéra umrah oṣù Ramadan ní 21st May sí June 4 2019 ọjọ́ kìíní oṣù kẹjọ sí ọjọ́ kejìdínlógún oṣù kẹjọ ọdún 2019 ìrìnàjò hajj ọ̀tẹ̀ yìí máa wáyé 24 Tokunbo Street Lagos Island làwọn èèyàn ti ń gba fọ́ọ̀mù fún àlàyé ẹ pé 08023364653 tàbí 09095604931 Ájìmọ̀sùrù ẹni tó mọ̀nà ló yẹ ká tẹ̀lé. الذي أكمل لنا الدين وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا والصلاة والسلام على عبده ورسوله الداعي إلى طاعة ربه المحذر عن الغلو والبدع والمعاصي صلى الله عليه وعلى آله وأصحابه ومن سار على نهجه واتبع هداه إلى يوم الدين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله من النار. وقال تبارك وتعالى في محكم تنزيل وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Adá ọpẹ́ fún Ọlọ́run ọba atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Abẹ́ Ọlọ́run ọba Allah kí Ọlọ́run ọba kí ó ṣe àlékún ìmánì wa, kí Ọlọ́run ọba kí ó ṣe àlékún ìtọ́sọ́nà fún ẹnì kọ̀ọ̀kan wa. Kọ́lọ́run kó bá wa kí Ànábì wa Muhammad àti gbogbo àwọn ará ilé Ànábì àti gbogbo àwọn sọ̀hábà rẹ̀. Ìkẹ́ àti ìgẹ̀ náà kọ́lọ́run ọba kó jẹ́ kó kan àwa náà, kọ́lọ́run ọba kó jẹ́ kó dórí àwọn ọmọ wa, àwọn àrọ́mọdọ́mọ tí wọ́n ń bọ̀ lẹ́yìn wa. Ọlọ́run bá wa kẹ́ wọn, Ọlọ́run bá wa gẹ̀ wọ́n. Ọlọ́run má jẹ́ kẹ́sẹ̀ wa kó yẹ̀ kúrò lórí ìlànà Ànábì sallallahu alaihi wasallam. Ẹ̀yin jàmáà mùsùlùmí a máa dúpẹ́ fọ́lọ́run tọ́lọ́run tó ní ká tún ríra wa láyọ̀ eléyìí máa jẹ́ oore ńlá ni sísẹ́kù wa abẹ́lọ́run ọba àlà sísẹ́kù wa kọ́lọ́run bá kó má jẹ́ kó jẹ́ ìbálẹ́jọ́ ọbú fún wa lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama. bó ni ó ṣe ní jẹ́ ìbálẹ́jọ́ ọbú fún wa òun náà ni pé sísẹ́kù wa kárí pa à ń fi ṣiṣẹ́ eré kárí pé gbogbo ìgbésí ayé wa iṣẹ́ eré la fi ń ṣe gbogbo ìgbésí ayé wa tọ́lọ́run la fi ń ṣe gbogbo ìgbésí ayé wa ibi ìlànà tọ́lọ́run là ń tọ̀ sunna anabi sallallahu alaihi wasallam là ń rìn eléyìí náà ni ò ní jẹ́ kí ó jẹ́ ìbálẹ́jọ́ ọbú fún wa o. gbogbo ẹnikẹ́ni tẹ́mi ẹ̀ bá gùn tó bá jẹ́ pa burú ló ń fi gbèsè ayé rẹ̀ ṣe irú ẹni báyìí kò ní rí ibi dé sí níwájú Ọlọ́run àbẹ̀lọ́run ọba àlà gbogbo ohun tó ń jẹ́ aburú tó jẹ́ pé ó lè máa jẹ́ aburú fún wa nínú iṣẹ́ ọwọ́ wa àbí nínú nǹkan tó wà lọ́kàn wa kọ́lọ́run bá kó bá wa yọ kúrò ńbẹ̀ kọ́lọ́run bá kó bá yọ kúrò ńbẹ̀ yìí tó ń ba iṣẹ́ jẹ́ kọ́lọ́run bá kó yọ kúrò nínú gbèsè ayé wa gbogbo iṣẹ́ tá à ń ṣe kọ́lọ́run bá kó jẹ́ kó jẹ́ tìtorí tọ́lọ́run ọba nìkan kọ́lọ́run bá kó jẹ́ kó jẹ́ tìtorí tọ́lọ́run ọba nìkan torí pé bí ó bá ti jẹ́ torí tọ́lọ́run ọba nìkan mọ́ irú iṣẹ́ bẹ́ẹ̀ wọn ò ní gbà á wáyé pé kí ká lè bá a rí mi ní pé àáfàá yìí ó mọ̀ mọ́ kíw ó mọ̀ mọ́ wá ṣíṣe ó máa ń sọ̀rọ̀ irú ẹni bẹ́ẹ̀ iṣẹ́ tó bá dọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama Ọlọ́run ní ẹ pé lágbájá wá ṣe bá àáfàá ló pe rẹ̀ torí kí ló ṣe kọ́mọ̀ kí wọ́n lè bá a mọ̀ sọ pé àáfàá ni lórí kí ló ṣe ń sọ̀rọ̀ lórí tẹlifíṣàn tó ṣe ń sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì tó ṣe ń sọ̀rọ̀ kí wọ́n lè bá a ló mọ kíw ní ọ̀tọ̀ ọ̀ya wọ́n ti sọ bẹ́ẹ̀ láyé máa wọná lọ ọlọ́mọ sì ti wà bẹ́ẹ̀ olówó tó náwó sójú ọ̀nà ẹ̀sìn tó ná sójú ọ̀nà tọ́lọ́run tó wá ń ná títí wọ́n adọjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyámà Ọlọ́run ni ẹ pè wá lónìí kò sáà lìjọ́ náà fún ẹ iná nílé rẹ kí ló dé ìwọ Ọlọ́run mo ná gbogbo owó mi sójú ọ̀nà rẹ Ọlọ́run ni ṣebí káwọn èèyàn lè bá a sọ pé ó náwó ni owó sí àrími lòún náà lè ní máa lọ sínú náà ẹni tó jagun ẹ̀sìn tó kú sójú ogun ẹ̀sìn tó ti jẹ́ pé àlìjánà ó ní ó ti fọkàn balẹ̀ sí pé ilé ní ká máa wà àlìjánà Ọlọ́run ni ẹ pè wá ṣebí nítorí tó ṣe jagun tó wà náà àníyàn kí wọ́n lè bá a sọ pé balógun ni ọ́ wọ́n ti sọ pé balógun ni ọ́ láyè máa wọnú náà lọ torí ẹ̀ ló sì jẹ́ pé àwa gangan ẹ̀rí pọ̀rọ̀ wa gbẹgẹ́ bó làníyàn wo ṣe dáa tí ó jẹ́ pé tòtórí Ọlọ́run ọba nìkan pé kalimatu lahi hiya al-ulya kí ọ̀rọ̀ Ọlọ́run ọba kó lè bá a gòkè kì í ṣe ọ̀rọ̀ tiwa gan tiẹ̀ là ń fẹ́ pé kó gòkè pé tá a bá sọ̀rọ̀ tá a là wá ṣùgbọ́n ẹni táwa ń jà fún ni pé àní ọ̀rọ̀ Ọlọ́run ọba ló gbọ́dọ̀ ṣẹ
òdodo tọ́lọ́run ọba ló gbọ́dọ̀ ṣẹ tọ́lọ́run ọba sì ti sọ pé a gbọ́dọ̀ fòdodo pamọ́ gbogbo ohun tá a bá ti mọ̀ tó jòdodo ọ̀rọ̀ ọlọ́run ọba a gbọ́dọ̀ dákẹ́ bá a bá dákẹ́ ìyà ọlọ́run ọba ó jẹ gbogbo ẹni tó bá dákẹ́ bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ tẹ́ ẹ̀ kéde síta gbogbo ọ̀rọ̀ ọlọ́run ọba tọ́lọ́run ọba fi mọ̀ yín ọlọ́run ní ìyà ọlọ́run ọba ni ó jẹ gbogbo wọn inú náà ni gbogbo wọn ó rà sí tó bá rí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ máa ṣàlàyé fáwọn èèyàn ní tó yé wa nínú ọ̀rọ̀ ẹ̀sìn a gbọ́dọ̀ máa ṣàlàyé fáwọn èèyàn ní tá a mọ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn báwọn èèyàn kan bá ń dẹ ẹ̀sìn rú àwọn ó dìde pé ẹ̀sìn yóò gbọ́dọ̀ dàrú ìwọ̀n bá ń tá a mọ̀ à ní tayọ aláwa ń tá a mọ̀ à ní sọ ń tá a mọ̀ láàsọ torí pé ẹnìkan ò lè mọ gbogbo nǹkan tán so ma utitum minal ilmi illa qalila ntọ́lọ́wọ́n bá sọ nìyẹn ọlọ́run wa ma utitum minal ilmi gbogbo ọmọ tá a fún yín àfún yín nímọ̀ kan díẹ̀ náà la fún yín tó bá dúró onímọ̀ kan wà tún bẹ́ẹ̀ lómi ìwájú ó ní jù ẹ lọ bá lóní nǹkan kan wà tún bẹ́ẹ̀ lómi ìwájú ó ní jù ẹ lọ bọ́lọ́wọ́n bá ṣe ṣẹ̀dá nìyẹn ṣùgbọ́n tọ́lọ́wọ́n bá ti ní ká mọ̀ tó fi yé wa pàápàá jùlọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn yìí pàápàá jùlọ nípa ọ̀rọ̀ ìsìn ọlọ́run ọba yìí nípa ọ̀rọ̀ ìbàdàtì yìí jẹ́ pé ọlọ́run ọba nìkan la gbọ́dọ̀ sìn tọ́lọ́run bá sì torí ẹ̀ràn àwọn ànábì ọlọ́run tá a sì sọ pé àwọn àáfà warasatul anbiya wọ́n jogún àwọn ànábì ọlọ́run ni àní kì í sowó wọn làáfà jogún kì í sasọ wọn torí tí wọ́n fi ń pè ẹ́ láàfà torí tí wọ́n fi ń pè ẹ́ ní onímímọ̀ torí ẹ̀ náà ni pé torí ọ̀rọ̀ ọlọ́run ọba ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ tí ọ̀rọ̀ ọlọ́run ọba tó ń bẹ lọ́wọ́ ẹ̀yẹ sọ fáwọn èèyàn bọ́lọ́run ọba ṣe sọ má yí lójú padà sọ fáwọn èèyàn bá nàbí sọ́sẹ́lá ń ṣe jíṣẹ́ bó ṣe sọ má fi ti ẹkún tó bá fi ti ẹkún a jẹ́ pé òun pèpè lọ́sọ́dọ̀ ara rẹ̀ nìyẹn ó pèpè lọ́sọ́dọ̀ ọlọ́run so tó bá rí bẹ́ẹ̀ so gbogbo àwa tọ́lọ́run ọba àlà tó bá ní ká rí díẹ̀díẹ̀ mọ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run ọba ẹ jẹ́ ká jáde sáyé ká máa sọ bọ́lọ́run ọba àlà ṣe sọ bá nàbí sọ́sẹ́lá ń ṣe sọ ká jẹ́ pé òdodo ọ̀rọ̀ kó yí àwọn èèyàn torí pé àwọn èèyàn bú àwọn àfáà bú àwọn ulama usuh wọ́n pọ̀ káàkiri orí ilẹ̀ táwọn ń balẹ̀ ayé jẹ́ so nígbà ẹ̀yin tọ́lọ́run bá wá gbé tọ́lọ́run fòdodo ẹ̀sìn mọ̀ nígbà tẹ́ ẹ bá dákẹ́ tẹ́ ẹ bá sọ̀rọ̀ àwọn wọ́n mọ̀ balẹ̀ ayé jẹ́ dídákẹ́ ẹ̀yin ìnípẹ́ ẹjọ́ ń ṣe ni ìtumọ̀ dídákẹ́ táàfà bá dákẹ́ tó sì tọ́lọ́run bá sì fẹ̀sìn yé táwọn yẹn wà ń bẹ ẹ̀sìn yẹn jẹ́ lójú ẹ̀ tó dákẹ́ ìtumọ̀ ẹ̀ ni pé wọ́n jọ ń ṣe ni táwọn ẹni yẹn ń ṣe wọ́n jọ ń ṣe ni ó ń kọ̀nfàmù tí wọ́n ń ṣe ni òun ló fi jẹ́ pé tánàbí sallallahu alaihi wasallam bí wọ́n bá ṣe nǹkan kan tí ò bẹ́sìn kíákíá là níbi sọ pé eléyìí ò sí ń bẹ̀ eléyìí ò sí ń bẹ̀ eléyìí ò sí ń bẹ̀ so òun ló fi di dandan fẹ́mi àti yín gbogbo ẹni tó bá wá nímọ̀ nípa òdodo ọ̀rọ̀ ọlọ́run bá tí ò bá sọ òjíṣẹ́ ọlọ́run tó bá dọjọ́ gbèǹde alkiyama ìjánu iná ni wọ́n fi kọ́ lẹ́nu tí wọ́n fi wọ̀ wọnú iná lọ so eléyìí iná ni ó gbọ́dọ̀ ta èmi àti ẹ nídìí kan láti máa pèpè sójú ọ̀nà tọlọ́run ọba ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn a ti wà nínú oṣù Rabiul Awwal báyìí a ti wà nínú oṣù Rabiul Awwal eléyìí tí wọ́n sọ̀tàn fún wa pé wọ́n bí ànábì sallallahu alaihi wasallam nínú rẹ̀ oṣù yìí òun sì ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa ń ṣe nǹkan kan tí wọ́n ń pè ní maulidu nàbí yìí wọ́n máa ń ṣe pé àwọn fẹ́ sọjọ́ òbí fún ànábì sallallahu alaihi wasallam kí ni ṣẹ̀ríà Islam sọ ń pa rẹ̀ ṣẹ̀ríà Islam ní ká sọjọ́ òbí fún ànábì sallallahu alaihi wasallam ṣé bẹ́ẹ̀ náà lànábì ṣe sọjọ́ òbí ṣé bẹ́ẹ̀ làwọn sàábé ṣe eléyìí ni a fẹ́ gbé yẹ̀wò kí ni tọ́lọ́run bá sọ lórí ẹ̀ kí ni tànábì sallallahu alaihi wasallam sọ lórí ẹ̀ ǹjẹ́ àti ẹ̀ lórí pẹ̀ látọ̀dọ̀ àwọn sàábé kankan pé wọ́n sọjọ́ ìbí fún ànábì sallallahu alaihi wasallam. eléyìí la ṣe sọ pé kashfu shubuhati sufiyya ìsí ìrújú àwọn onísúfí kúrò gẹ́gẹ́ bí mo ṣe ń sọ fún wa lọ mú gbogbo àwọn nǹkan tó bá jẹ́ ìrújú tí wọ́n kó sínú ẹ̀sìn pẹ̀lú àṣẹ Ọlọ́run gbogbo ẹ̀ náà la yọ kúrò tá a sì jú ẹ̀ fáwọn èèyàn pé bó ṣe rí nì bọ́lá Ọlọ́run ọba ṣe rí nì bó ṣe rí nì ẹni tí ò bá yé tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò yé so eléyìí òun náà ni a fẹ́ tẹ̀síwájú maulidun nabiyyi sallallahu alayhi wa sallam alhuwa jaizu minal islam sótọ́ nínú islam so àwọn àfáìsìn wọ́n ti sọ̀rọ̀ lórí ẹ̀ rẹpẹtẹ àwọn àfá ògọ̀rọ̀ àwọn àfáìsìn rẹpẹtẹ ni wọ́n ti sọ̀rọ̀ lọ lórí ẹ̀ wọ́n jẹ́ kó yé wa pé sísọjọ́ bí ànábì sallallahu alaihi wasallam la yajuz li'anna dhalika minal bid'i muhdathati fi din torí pé ìyẹ nínú àwọn bídíà tí wọ́n dá sínú ẹ̀sìn ni kò sí nínú ẹ̀sìn so kí ni à ń pè bẹ́ẹ̀ ìyẹn ni pé wọ́n á sọ pé àwọn ń ṣe ọjọ́ ìbí ànábì wọ́n á lọ sarajọ wọ́n á kójọ sí ààyè kan wọ́n á máa fi àsíá ìsìláàmù hàn pé ìsìláàmù làwọn ń ṣe o àwọn wá ń sọjọ́ ìbí ànábì sallallahu alaihi wasallam sànábì tó tóbi tó bá nì tọ́lọ́run sí gbogbo ayé bá nì tọ́lọ́run fi ìsìláàmù rán
pẹ̀lú ẹlẹ́sìn òdodo tó jíṣẹ́ fún wa báni ṣé kò yẹ ká máa sọjọ́ bí ẹni ṣé kò yẹ ká máa sọjọ́ bí ẹni so eléyìí àwọn àfáìsìn wọ́n ní kò tọ́ pé a gbọ́dọ̀ nínú àdádálẹ̀ ni tó jíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ó sì wá wa níṣọ́ra fún gbogbo ohun tó bá jẹ́ àdádálẹ̀ o kullu bid'atin dalalah wa kullu dalalatin fin nar gbogbo bídíà pátápátá ànù ni o gbogbo ànù pátápátá kò síbi kan tí ó rìsọ́ọ̀tì sí tó junú iná Ọlọ́run lọ kọ́lọ́run bá kó sọ wa níbi bídíà kọ́lọ́run mọ̀ sí wa lẹ́ni tí ó dá bídíà lẹ̀ àwọn tí wọ́n sì ń ṣe bídíà àbẹ̀lọ́run kọ́lọ́run bá kó bá wọn fi súnà yé wọn kó bá wọn fòdodo yé wọn torí pé ẹ̀sìn yìí tó bá ti lè dá nǹkan kan lẹ̀ ó ti yọ súnà kúrò ní èyí pé ìsìláàmù ti pé níjọ́ tó ti pé yẹ kò sí nǹkan kan tó lè ráyè ń bẹ̀ mọ́ ní tó bá fi mú ẹ tó bá fi rí nǹkan kan ti bọ́ bẹ̀ ó ti yọ nǹkan kan kúrò nígbà tó bá fi rí àyè fi bídíà sí ó ti yọ súnà bẹ̀ kúrò ní so eléyìí náà ni àlàyé tí à ń tẹ̀síwájú ní orí ẹ máa bá mi ká lọ àbẹ̀lọ́run ọba àlá ọlọ́mọdé aṣọ ntọ́lọ́run ò sọ mọ́jẹ́ aṣọ ntànàbí ò sọ kọ́lọ́run bá kó tọ́ àwọn ẹ̀mí sọ náà. nam wọ́n ṣàlàyé fún wa wípé nǹkan yìí nígbà táwọn èèyàn bá kó jọ sáàyè kan tí wọ́n kóra wọn jọ so níbẹ̀ yẹ wọ́n wá máa dárúkọ ànábì sallallahu alaihi wasallam wọ́n á máa yin Ọlọ́run wọ́n láwọn sọjọ́ bí ànábì sallallahu alaihi wasallam wọ́n á máa ṣe gbogbo oríṣiríṣi àwọn nǹkan débi wípé nígbà tí àwọn awam waljahiluna tí wọ́n bá rí wọn àwọn awam àwọn èèyàn rẹpẹtẹ àwọn oríṣiríṣi àwọn èèyàn nígbà tí wọ́n bá rí wọn torí pé ìṣẹ̀ríà Islam kò fi nǹkan irin lẹ̀ wípé ẹ̀sọ́jọ́ bí ànábì sallallahu alaihi wasallam o ṣùgbọ́n àwọn ń ṣe fúnra wọn àwọn dálẹ̀ fúnra wọn so tó ṣe pé gbà táwọn èèyàn bá wá rí wọn táwọn rí wọn pé àwọn mùsùlùmí ló ń ṣe nǹkan báyìí ẹ̀sìn tẹ́sìn wọn pa wọ́n láṣẹ ni wọ́n ń ṣe yẹ o àbẹ́ àwọn aláìmọ̀kan tí wọ́n mọ̀ kankan pa súnà àwọn ó rò pé iṣẹ́ yẹ wọ́n á rò pé amalu maulidi nabi sallallahu alaihi wasallam min amalil qurbil matlubati shari'an wọ́n á rò pé iṣẹ́ yẹ pé kéèyàn máa ṣe maulidi nabi sallallahu alaihi wasallam nínú téèyàn fi ń súnmọ́ Ọlọ́run ọba tí ṣẹ̀ríà pa wá láṣẹ ni so wọ́n rò pé téèyàn fi ń súnmọ́ Ọlọ́run ọba tí ṣẹ̀ríà pa wá láṣẹ ni so láti wá sí ìrújú yẹ kúrò so torí ẹ̀ ni àwa ṣe gbọ́dọ̀ ṣàlàyé pé eléyìí o ká máa ṣe maulidu nabi sallallahu alaihi wasallam kò sí nínú ẹ̀sìn o nínú bídíà tó lágbára inú àdádálẹ̀ búburú òun ni ṣíṣe maulidu nabi sallallahu alaihi wasallam àti ẹ̀ṣẹ̀ tó lágbára òun ni ọjọ́ ìbí ànábì sallallahu alaihi wasallam ṣíṣe so torí pé kí ni ma lam ya'dhanu bihi Allahu wa min al-iftirahi ala Allahi wal qawli fi dinihi bi ghayri ilmi so nínú ìtọ́lọ́run tó ṣe pé nínú Ọlọ́run ọba àlá nígbà tí wọ́n bá ń ṣe bídíà tán ń ṣe kíní tán wá ń lékún tán wá ti ń lékún lórí ẹ̀ lékún yóò wá di pé wọ́n sọ tí ò sí nínú ṣẹ̀ríà Islam wọ́n sọ di ṣẹ̀ríà Islam ẹ wò láyé lénìí èèyàn mélòó ni onímọ̀ rò pé mọ́lúdì inú Islam ló wà tán bá láwọn kan tó ń ṣe àwọn ta ni wọ́n bá ń bẹ̀ sí báwọn mùsùlùmí ni wọ́n gbà pé mùsùlùmí ló ń ṣe so eléyìí ò dẹ̀ sí lára ẹ̀sìn Islam so Ọlọ́run ọba ò pàṣẹ rẹ̀ nínú àdáparọ́ tí wọ́n pa mọ́ Ọlọ́run ọba ni bákan náà nínú àdáparọ́ tí wọ́n pa ẹ̀sìn Islam ni tí àwọn tí ó ń sọ tí wọn ò nímọ̀ nípa rẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ń bẹ òun ni pé bídíàtul maulidi nabawi hudithat ba'dal quruni thalathatil mufaddala so bídíà maulidi nabi sallallahu alaihi wasallam tí wọ́n dálẹ̀ tí wọ́n ń ṣe yìí lẹ́yìn ọgọ́rùn-ún kẹta ọdún tó láwọn ọdún tó lọ́lá ẹ̀ tẹ́ mọ̀ pé àwọn kọ́rùnù kọ̀ọ̀kan kọ́rùnù ànábì sallallahu alaihi wasallam ìyẹn ni pé sẹ́ńtúrì ànábì ni sẹ́ńtúrì tó lọ́lá jù sẹ́ńtúrì tó tún tẹ̀lé ní sẹ́ńtúrì tó tún lọ́lá tẹ̀lé sẹ́ńtúrì tó tún tẹ̀lé òun sẹ́ńtúrì àwọn sẹ́ńtúrì mẹ́tẹ̀ẹ̀ta ẹni wọ́n lọ́lá jù lórí ilẹ̀ so maulidi nabi sallallahu alaihi wasallam wọ́n wá dálẹ̀ lẹ́yìn sẹ́ńtúrì ẹlẹ́ẹ̀kẹta eléyìí tí ń ṣe sẹ́ńtúrì ẹlẹ́ẹ̀kẹrin òun ni wọ́n ti dá maulidi nabi sallallahu alaihi wasallam ni wọ́n ti dá kalẹ̀ so gẹ́gẹ́ bí àwọn afáwa alihafidhu ibn hajar gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé bákan náà ni alihafidhu asakọ́wì báwọn náà ṣe ṣàlàyé pé wọ́n dálẹ̀ ni o lẹ́yìn ọgọ́rùn-ún kẹta ọdún wọ́n mọ̀ pé inú ọgọ́rùn-ún kẹrin ọdún ni wọ́n dá maulidu nabi sallallahu alaihi wasallam ni wọ́n dálẹ̀ sínú ẹ̀sìn wa yìí. bákan náà al-ihtifalu bil maulidi fihi mushabahatun linnasara fihi ihtifalihim bi miladil masihi alayhi salam bákan náà
nínú nǹkan tó tún wà lára ẹ̀ tó tún ṣàkóbá tí mọ́lúdì tá a fi gbọ́dọ̀ jìnnà sí òun ni pé àwọn tí wọ́n dálẹ̀ wọ́n fi jọ àwọn nàṣàrà ni wọ́n fi jọ àwọn kírísítẹ̀n táwọn ń sọjọ́ bíi Jésù tí wọ́n fi ń táwọn sọjọ́ bíi Jésù òun ni so tí Ọlọ́run bá tí Ànábì sàlám tó sì ń ṣàlàyé fún wa pé man tashabbaha biqawmin fahuwa minhum bó o bá ti kọ́sí àwọn ìjọ kan ìwọ náà ti dára wọn so kí ló kàn wá pẹ̀lú àtijọ́ ẹnìkan pé wọ́n ń ṣe mọ́lúdì ọjọ́ ìbí Ànábì Ìsá alayhi salatu wa salam kí ló kàn wá pẹ̀lú ẹ̀ káwá sọ pé wọ́n ń ṣe yẹ làwa náà wà dálẹ̀ torí pé ànẹ́rí kan àní tíra onímọ̀lẹ̀ kan tó sọ fún wa pé ẹ̀yin náà ṣe mọ́lúdì nàbí sallallahu alaihi wasallam. Bákan náà alimọ́lúdì nabawi nafsuhu mọ́lúdì ànábì sallallahu alaihi wasallam tí wọ́n ń ṣe yìí mọ́lúdì ànábì sallallahu alaihi wasallam tí wọ́n ń ṣe yìí gangan fúnra rẹ̀ bimana wákìtì wiladatihi ìtumọ̀ ẹ̀ ní pé ó ń túmọ̀ ọjọ́ tí wọ́n bí ànábì sallallahu alaihi wasallam gangan wípé tá a bá sọ pé maulidu ó ń túmọ̀ ismu limakan ó sì ń túmọ̀ ismu zaman lọ́dọ̀ àwọn elédè so ismu makan àbí ismu zaman ní tá a bá wà lò fún ní ó jẹ́ àmọ́ tá à ń sọ pé ókè o tá a bá sọ pé maulidu nabi sallallahu alaihi wasallam Makkata mukarrama ìtumọ̀ ẹ̀ ní pé ibi tí wọ́n ti bí ànábì sallallahu alaihi wasallam ò nílò Mákà alápọ̀nlé tàbá sọ pé maulidu nabi sallallahu alaihi wasallam yawmal ithnaini fi shari rabi'il awwal tàbá sọ pé tọ́ wọ́n bí wọ́n bí ànábì sallallahu alaihi wasallam nínú oṣù ní ọjọ́ kejìlá nínú oṣù rabi'il awwal yìí tá à ń sọ ni pé ọjọ́ tí wọ́n bí ni à ń sọ yẹ àwọn tí wọ́n wá ń ṣe maulidu ṣé ààyè ni wọ́n gbà láàyè àbí ọjọ́ ni wọ́n gbà lérò ṣé ààyè tí wọ́n ti bí ni wọ́n gbà lérò àbí ọjọ́ wọn gba ààyè tí wọ́n ti bí ànábì lérò yìí tí wọ́n gbà lérò ni ọjọ́ tí wọ́n bí torí ẹ̀ ni wọ́n fi ń ṣe pé ọjọ́ tí wọ́n bá ànábì akánábì jáde o akánábì wọ́n ṣàyẹyẹ ọjọ́ tí wọ́n bí ànábì sallallahu alaihi wasallam so a rí i pé báwọn gan ṣe máa ń pè so wọn ò rí pè nípa àwọn tó dálẹ̀ náà so aláìmọ̀kan nú ẹ̀sìn ni wọ́n á wá ní mauludi lára mauludu òun ni ismu maf'ulu nìyẹn ismu maf'ulu ni pé ẹ̀ńtàbí so kí wá ní tí wọ́n sọ pé wọ́n ṣe rárá maulidu òun gangan ni correct pronunciation tó jẹ́ pípé rẹ̀ pé à ń ṣe ọjọ́ ayẹyẹ tí wọ́n bí ànábì o sallallahu alaihi wasallam ṣùgbọ́n mauludi tí wọ́n ń sọ yẹ gan kò tún correct so nínú èdè lugatan kò correct so mauludi ismul maf'ul ni so ismul maf'ul ni so à ń sọ ọkọ ẹn tí wọ́n bí gangan òun ni wọ́n ń lo mauludi fún so ṣùgbọ́n ismu makani àbí ismu zaman tó jẹ́ pé wọ́n gbà lérò gangan òun ni maulidu nàbí yìí sallallahu alaihi wasallam pé ọjọ́ tí wọ́n bí ànábì sallallahu alaihi wasallam àwọn afáwà sọ fún wa pé ìyẹn tí wọ́n gbà lérò ni pé waqtu wiladatihi àsìkò tí wọ́n bí ikhtalafa fi tahdidi في تحديد يومه وشهره بين علماء المسلمين ممن كتب في السير والملاحم والتاريخ مع اتفاقهم على أنه يوم الاثنين كما ورد بذلك الخبر الصادق عن النبي صلى الله عليه وآله وسلم. wọ́n dẹ̀ jẹ́ kó yẹ pé àwọn àáfàá ẹ̀sìn gangan wọ́n ṣe ìyapa ẹnu wọ́n sọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ nípa wípé ọjọ́ tí wọ́n bí ànábì sallallahu alaihi wasallam àti nípa wípé oṣù tí wọ́n bí ànábì sallallahu alaihi wasallam ìyapa ẹnu bẹ́ẹ̀nbẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn àáfàá ẹnu wọn ò kò nínú àwọn tí wọ́n kọ ìtàn tí wọ́n ṣàlàyé fún wa pẹ̀lú wípé ẹnu wọn kò lórí pé ọjọ́ yaumul ithnain ọjọ́ monday ni wọ́n bí ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n ẹnu wọn ò kò lórí àwọn ẹlòmíín sọ pé rabiul awwal àwọn ẹlòmíín sọ ọjọ́ mi àwọn ẹlòmíín sọ ọjọ́ mi ọjọ́ tó pọ̀ rẹpẹtẹ ni tẹ bá ka ìtàn oríṣiríṣi ẹ rí wọn á sọ ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ tí kò ní bára wọn mu ṣùgbọ́n ẹnu kò wípé ọjọ́ monday ni wọ́n gbà pé yaumul ithnain ni wọ́n bí ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ẹgbà wá ṣe wá àríkọ́bárù yẹn náà wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam fún rẹ̀ pọ́jọ́ monday ni wọ́n bí òun n tó jẹ́ kó clear náà nìyẹn pé ọjọ́ monday ni wọ́n ṣe kíni ni wọ́n bí ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n oṣù wo ni wọ́n wá bí so wàhálà wà ń bẹ̀ lọ́dọ̀ àwọn àfa ìyapẹ̀nu wà ń bẹ̀ ọjọ́ wo gangan ni wọ́n bí so wàhálà wà ń bẹ̀ ìyapẹ̀nu wà ń bẹ̀. bákan náà wa man dawwana fihi wa kataba min halil ilmi falikawnihi min hadathi sirati nabawiyya فيذكرون الإرهاصات السابقة لمولده صلى الله عليه وآله وسلم. so
àti àwọn tí wọ́n kọ tí wọ́n kọ ìtàn nínú àwọn onímọ̀ nínú àwọn tó ṣe wípé mini hadati sirati nabawiya nínú àwọn tí wọ́n sọ nínú ìtàn Ànábì sallallahu alaihi wasallam so wọ́n sì sọ àwọn oríṣiríṣi àwọn nǹkan míì pé wọ́n kọ́ wọn pé nípa bíbí Ànábì sallallahu alaihi wasallam wa nashatuhu wọ́n sọ nípa rírí Ànábì sallallahu alaihi wasallam bá Ànábì ṣe dàgbà bó ṣe sọ̀dọ̀ wa hayatuhu bá Ànábì ṣe sẹ̀mí qabla al-bi'tha síwájú kó tó di pé Ọlọ́run bá gbé dìde ní Ànábì sallallahu alaihi wasallam wà bá dá àti lẹ́yìn ìgbà náà ila yaumi wafatihi tí tó fi dé pé Ọlọ́run bá ní ká Ànábì sallallahu alaihi wasallam kó parí iṣẹ́ gbogbo ẹ̀ ní àwọn àfáà onítàn iná ni wọ́n kọ kalẹ̀ kì í ṣe pé ọjọ́ bí ẹnìkan ni wọ́n kọ kí ló wá dé tó jẹ́ pé ọjọ́ bí nìkan ni fókọ́sì wà ní orí ẹ̀. bákan náà wa ammal itifalu bi maulidihi sallallahu alaihi wa alihi wa sallam fa huwa mumkinu akilan liman hadara dhalika al-yawma alladhi wulida fihi wa amma ba'dahu falam yabqa illa hadathan wasiratan kasairi hadasi wasir allati marot fi hayatihi sallallahu alaihi wa ala alihi wa sallam. So wọ́n wá sọ fún wa pé ẹ̀rí ìsayẹyẹ ọjọ́ bí Ànábì sallallahu alaihi wa sallam in tó rọrùn ni tó sì bá làákàyè mu fún gbogbo ẹni tó bá wà láyé lọ́jọ́ tí wọ́n bá Ànábì sallallahu alaihi wa sallam so kó lọ sayẹyẹ pé ọjọ́ tí wọ́n bá Ànábì ọjọ́ kan náà ni wọ́n bá Ànábì bí wọ́n ṣe ń bí àwọn èèyàn nígbà ṣe bí èmi náà ni wọ́n ṣe bí Ànábì ṣe bí wọn náà ni wọ́n ṣe bí Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n sì ṣe kó mọ ní ọjọ́ keje so gbogbo àwọn tó sì lọ tí wọ́n jẹun ti Abu Talib tó sì pẹran Abu Talib ṣe kó mọ Ànábì sallallahu alaihi wasallam so Abu Talib ó ṣe kó mọ Ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú àwọn ẹgbà wá àdìsí tó fẹsẹ̀ rinlẹ̀ dáadáa pé Abu Talib ó ṣe kó mọ Ànábì sallallahu alaihi wasallam so nígbà tó rí bẹ́ẹ̀ so n tó bá làákàyè mu ni pé ẹni tó máa sọ pé òun fẹ́ sọjọ́ òbí òun ni ẹni tó ń sọjọ́ òbí níjọ́ tá a bí yàn so ọjọ́ tí wọ́n bá Ànábì ní ìsìn sallallahu alaihi wasallam gbogbo àwọn tí wọ́n lọ ńjọ́ náà tí wọ́n jẹun tí wọ́n mu àwọn ni wọ́n sì lọ tí wọ́n ṣe ọjọ́ òbí tá à ń pè ní àkíkọ̀ so ìyẹn ló bá làákàyè mu ṣùgbọ́n lẹ́yìn ìgbà téèyàn ti wá kú tán àbí téèyàn sì kẹ́ wá sọ pé ẹ̀ ń sọjọ́ òbí ẹ̀ ẹ rí i pé ó jìnnà sí làákàyè àbí wọn náà tó wà láyé lẹ́ni tó ní mo fẹ́ sọjọ́ òbí mi ọjọ́ òbí ẹ̀ bíi báwo ṣé bí wọ́n ti ṣèkómọ rẹ lọ́jọ́ tí wọ́n bí ọ bí wọn ò bá wá ṣèkómọ rẹ ńgbà náà wá lè sọ pé ẹ jẹ́ kí n ṣèkómọ ara mi o kò sí ní tó burú ńbẹ̀ kó o pẹran nígbà tó jẹ́ pé Ọlọ́run ò ti gba àwọn òbí ẹ̀ láyè láti ṣèkómọ rẹ nígbà tí wọ́n bí ẹ tó sì mọ̀ pé wọn ò ṣèkómọ rẹ ìkómọ sì lélẹ́yìn nǹkan tó pàtàkì ni tó wá gbọ́ tó kí wọn náà wá sọ pé tó mo fẹ́ sọjọ́ òbí mi o mo fẹ́ ṣe ìkómọ wọn ò pa ẹran súnmọ́ mi o mo fẹ́ pẹran súnà o kò sáburú ńbẹ̀ wọ́n ti pẹran súnà wọ́n ti ṣèkómọ èwo tún lọ́jọ́ òbí tó ń ṣe ọjọ́ òbí ti kíni inú ẹ̀ ń dùn pé o ti ń súnmọ́ sàárì ẹ̀ lójoojúmọ́ inú ẹ̀ ń dùn pé o ti fẹ́ kú àbí sẹ́rẹ̀ wo lórí ṣe tó ń dùn mẹ́nu tó fi ń wò pé ó yẹ kó o sọjọ́ bí ó yẹ kó o ṣayẹyẹ ó yẹ kó o ṣàjọyọ̀ iṣẹ́ rẹ̀ wo lórí ṣe tó dùn mẹ́nu débẹ̀ iṣẹ́ rẹ̀ wo lórí ṣe tó dùn mẹ́nu débẹ̀ àbí kí ló fi ẹ́ lọ́kàn balẹ̀ pé tó o bá kú àlìjánà ló ń lọ tínú ẹ fi ń dùn so kò bá làákàyè mu ẹni tó bá làákàyè mu fún ni pé tọ́ ẹni tó ń sọjọ́ bí àwọn tí wọ́n lè sọ pé àwọn sọjọ́ bí Ànábì sallallahu alaihi wasallam làwọn tó jẹ́ pé níjọ́ tí wọ́n bí Ànábì sallallahu alaihi wasallam wọ́n ń bẹ láyé wọ́n sì lọ síbi ìkómọ Ànábì sallallahu alaihi wasallam àwọn tí wọ́n sọjọ́ bí Ànábì nìyẹn yàtọ̀ sí yẹ gbogbo òyòkù wọn á máa jẹ́ tàn ni pé lọ́jọ́ tí wọ́n bá Ànábì o báyìí báyìí ṣẹlẹ̀ o lọ́jọ́ tí wọ́n bá Ànábì báyìí báyìí ṣẹlẹ̀ o gẹ́gẹ́ bí ìgbésí ayé rẹ̀ yòókù náà ṣe jẹ́ ìtàn tí wọ́n kọ kalẹ̀ yóò jẹ́ tàn ní táwọn kà pé ókè wọ́n bí Ànábì báyìí o wọ́n ṣe báyìí o báyìí báyìí ni o kò tún gbọ́dọ̀ jẹ́ ayẹyẹ ọjọ́ ìbímọ níbo ni wọ́n ti rí so ìyẹn ó wà lára àwọn nǹkan yìí bákan náà wa ma'lumu anna hayata nabi sallallahu alaihi wasallam imtadat 63 aman minha 40 qabla al-bi'thati wa 23 ba'daha inta ma ó ní pé ìṣẹ̀mí Ànábì sallallahu alaihi wasallam ogun débi pé ọdún tó lò láyé òun náà ni 63 years lànàbí sàlám lò láyé 60 ọdún àti ọdún mẹ́ta mini arba'una qabla al-bi'tha nínú ẹ̀ ó ní 40 years tó ti lò kó tó di pé Ọlọ́run bá gbé dìde lánàbí sallallahu alaihi wasallam wa 23 ba'daha lẹ́yìn wá gbà yẹ ó tún wá lò 23 years ìyẹn ló fi jíṣẹ́ 23 years lálùkùránì fi sọ̀kalẹ̀ tánàbí fi ń jíṣẹ́ fún wa فكل يوم فيها هو يوم من حياته الشريفة
min hayati sharifatul mubarakatu. So gbogbo ọjọ́ kọ̀ọ̀kan nínú gbogbo ọjọ́ tánàbí sàlá mú lò láyé yìí, gbogbo ọjọ́ kọ̀ọ̀kan bẹ̀ ni lọ́jọ́ tó lápọ̀nlé tó lálùbáríkà, gbogbo ọjọ́ kọ̀ọ̀kan bẹ̀ ló lálùbáríkà. So kò sọjọ́ tí ò lálùbáríkà nínú ọjọ́ tánàbí sàlá tó lò láyé, pàápàá jùlọ àwọn ọjọ́ tó tún wá lò gbẹ̀yìn tó fi jíṣẹ́ Ọlọ́run ọba yìí 23 years tálùkùránì fi ń sọ̀kalẹ̀ fún, àwọn ọjọ́ tó lálùbáríkà jù láyé nìyẹn. So tó bá rí bẹ́ẹ̀, wala hamiyata an yawmi wiladati bal qad yufaddilu alayhi ka yawmi bi'thatihi mathalan. So tó bá rí bẹ́ẹ̀, kò sí nǹkan tó máa yàtọ̀ tá a fi wá máa pàtàkì pé ọjọ́ tí wọ́n bí gbogbo ọjọ́ ló lálùbáríkà fún Ànábì sallallahu alaihi wasallam, kò sọjọ́ tí ò lálùbáríkà fún. So kí ni pàtàkì tá a wá fẹ́ pàtàkì pé ọjọ́ tí wọ́n bí. So kàyámi bi'thatihi mathalan, gẹ́gẹ́ bí ọjọ́ tí wọ́n gbé dìde lánàbí gan ńkọ́, ṣé kò pàtàkì ni? So kò sí ẹni tí ó pàtàkì nínú gbogbo ọjọ́ ìgbésí ayé ànábì. ìdìbò àṣẹ̀ṣà pé ọjọ́ tí wọ́n bá ànábì yẹ bídíà ńlá tó lágbára ni. Bákan náà, wal ihtifalu bi mawlidihi bi ma'na ihya'i dhikra dhalika al-yawmi wattikhadhihi 'idan yataqarraru 'ala dawam lam yaf'alhu sahibu shahni nafsihi sallallahu alayhi wa alihi wa sallam. Káwá ọjọ́ ìbí ànábì sallallahu alayhi wa sallam, ìtumọ̀ ẹ̀ ni pé wọ́n rántí ọjọ́ yẹ. So wọ́n wá mú ọjọ́ yẹn, wọ́n ṣe kíni, wọ́n fi sọdọọdún, wọ́n fi ń sọdún pé ọjọ́ tí wọ́n bí. So wọ́n sọdọọdún. So eléyìí kò sì ṣẹlẹ̀, ànábì sallallahu alayhi wa sallam fún rẹ̀ tí wọ́n bí kò ṣe fúnra rẹ̀ pé ọjọ́ tí wọ́n bí mi nìyí o, kó wá sọjọ́ yẹn dọdún, kò ṣe bẹ́ẹ̀. Kò sì sojú kòkòrò pé òun fẹ́ ṣe bẹ́ẹ̀ títí tánàbí sàlám tó fi jáde láyé. Walam yaf'alhu sahabatuhu al-kiram, gbogbo àwọn sàábí ànábì sàlám alápọ̀nlé kò sẹ́ni tó ṣe, wala azwajuhu wala ahlu baytihi wala tabi'una wala atiba'uhum wala al-a'immatul a'lam. Bákan náà, gbogbo àwọn sàábí ànábì kò sẹ́ni tó ṣe ọjọ́ ìbí fún ànábì sallallahu alaihi wasallam. Àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam kò sẹ́ni kankan tó sọjọ́ ìbí fún ànábì sallallahu alaihi wasallam. Àwọn tàbíùn táwọn tún dé lẹ́yìn àwọn sàábé ànábì kò sẹ́ni kankan tó sọjọ́ ìbí ànábì sallallahu alaihi wasallam. Àwọn tí wọ́n tẹ̀lé wọn kò sẹ́ni kankan tó sọjọ́ ìbí ànábì sallallahu alaihi wasallam. Kí la wá débẹ̀? Kí wọn ò ṣe, kí la wá débẹ̀? Wa majjati tilkal qurunul fadila wal amru ala ma huwa alayhi min tarkil ummati kullaha min ummati kulliha min sharikiha ila ghurbiha al-ihtifala bi dhikril mawlidi aw ghayrihi min al-ayami allati la taqillu anhu ahmiya fahiya juz'un min hayati khairil anami sallallahu alayhi wa alihi wa sallam. Àwọn àsìkò yẹn lọ, àwọn àsìkò wá ń ré kọjá lọ, àwọn ọjọ́ tá a sọ pé àwọn ọjọ́ tó lọ́lá, àwọn sẹ́ńtúrì tó lọ́lá wọ́n ń ré kọjá lọ. Ọ̀rọ̀ wà bó ṣe wà, ẹnìkan kan ò ṣe mọ́lídì ànábì sallallahu alaihi wasallam. Lérẹ́ nìkan kan nú àwọn sàbí ànábì, nú àwọn tàbí, nú àwọn tó jẹ́ pé àwọn tàbí yìí tí wọ́n tẹ̀lé àwọn sọ̀hábà kí wọ́n ṣe láti ìwọ̀ oòrùn títí dé ìyọ̀ oòrùn, láti yíyọ ibi tóòrùn ti ń yọ títí débi tóòrùn ti ń wọ̀. Gbogbo àwọn mùsùlùmí ẹnìkan kan ò ṣe mọ́lídì nàbí sallallahu alaihi wasallam ní gbogbo àwọn ọjọ́ tó lọ́lá yìí, ní gbogbo àwọn sẹ́ńtírì tó lọ́lá tá a sọ yìí, àwọn ọgọ́rùn-ún ọdún kẹta àkọ́kọ́ yìí, kò sẹ́ni kankan tó ṣe. Láwọn ọjọ́ tó ṣe yìí pé la taqilu anhu ahmiya, pàtàkì àwọn ọjọ́ yẹn kò kéré. Fahiya juz'un min hayati khairil anam, tó ṣe yìí pé apá kan ni nínú ìsẹ̀mí ànábì sallallahu alaihi wasallam. Wọn ò ṣe tó ń jẹ́ maulidu nàbí sallallahu alaihi wasallam. Hadha wa qad kathurat majalisuhum fi fununil ilmi fi tafsiri wal hadith wal fiqh wal lughati wal adabi wa shi'ri. So bẹ́ẹ̀ sì ni àwọn oríṣiríṣi àwọn ìjókòó ló ń bẹ tó yẹ pé ọ̀rọ̀ pé bóyá ń gbà yẹn wọn ò ní ìjókòó tí wọ́n dálẹ̀ fẹ́ sìn rárá. Àwọn oríṣiríṣi àwọn ìjókòó ẹ̀sìn tí wọ́n ti lágbọ́nrin ìmọ̀
tí a máa rí ìjókòó àwọn tefsir tí wọ́n ń ṣe tefsir fáwọn èèyàn, àwọn tí wọ́n ń kọ́ àwọn èèyàn ní hadith, àwọn tí wọ́n ń kọ́ àwọn èèyàn ní ahadith, àwọn tí wọ́n ń kọ́ àwọn èèyàn ní fikiu, àwọn tí wọ́n ń kọ́ àwọn èèyàn ní logo, àwọn tí wọ́n ń kọ́ àwọn èèyàn ní adab, àwọn tí wọ́n ń kọ́ àwọn èèyàn ní shiru, tí wọ́n ń kọ́ àwọn èèyàn ní shiru oríṣiríṣi tí wọ́n ń kọ́ àwọn èèyàn. So kò sí nǹkan tó jọ, wọn ò rántí kàn tiẹ̀ sọ pé ọjọ́ kan o a fẹ́ ṣe ọjọ́ bí ànábì. Wasairil ulumi wal funun àti gbogbo agbọ́n gbogbo ìmọ̀ pátápátá, gbogbo agbọ́nrin ìmọ̀ pátápátá ni ló ń bẹ láyé nígbà tá à ń sọ yìí. Walam yakhussu majlisan wahidan wala mahfalan wahidan min tilkal mahafili ala tanawuha. So ala tanawuha, mo ò dá ọjọ́ kan lẹ̀ wípé ó yá ọjọ́ yìí ńlá wàá mú táfi wá ṣe pé òkè ọjọ́ tá a máa ṣe mọ̀lúdì ànábì sallallahu alaihi wasallam, àbí tí wọ́n tiẹ̀ máa sọ pé a fẹ́ máa kọ́ àwọn èèyàn ní tàn ànábì sallallahu alaihi wasallam, wọn ò mú. Àbí la fẹ́ máa ṣe ìrántí bíi ti fáàlì bíi díkìrọ̀ ayé yawmi min tilkal hayati sharifati al-hafila, pé ká máa fi ọjọ́ yẹn ká máa fi rántí ànábì sallallahu alaihi wasallam, ká máa fi kójẹ́pọ́jọ́ kan yẹn láàmú tá a máa fi ṣe ọjọ́ bíi ànábì sallallahu alaihi wasallam, tá a máa rántí ànábì sallallahu alaihi wasallam. Kò sí ní gbogbo àsìkò tá a sọ yìí. Hatta idha hadatha nakisu fil ummati fil quruni taliyati lil quruni li fadilati. Àfìgbà tó dé di pé àwọn àsìkò tó lọ́lá yìí ó lọ tán, tó wá di pé àwọn oríṣiríṣi àwọn èèyàn tí wọn ò gba ìsìláàmù tán, so àwọn tó ṣe pé ìsìláàmù wọn ò pé, tí wọ́n gba ìsìláàmù wọ́n gbà láàbọ̀ tó di pé wọ́n kú wọnú ìsìláàmù ní àwọn 100 ọdún kẹrin yìí. So nígbà táwọn sẹ́ńtúrì tó lọ́lá tó ti lọ tán, so àwọn sẹ́ńtúrì tó wá tẹ̀lé tó di pé irú wa ògiri wá, so ibẹ̀ ni mọ́lídì nàbí ló ti bẹ̀rẹ̀. So ibẹ̀ ni àwọn ni wọ́n dá mọ́lídì nàbí yìí lẹ̀. So wàtàkọ́ládà zamamal amri fiha firqatun batiniyya dọ́ọ̀lá. So àwọn yìí takọ́ládà zamamal amri fiha firqatun batiniyya dọ́ọ̀lá. So àwọn ni wọ́n kọ́ sí àwọn kan tá à ń pè ní firqatu batiniyya dọ́ọ̀látù, àwọn firqo àwọn ìjọ kan, àwọn ìjọ firqo, ìyẹn ni pé àwọn ìjọ oríṣiríṣi tí wọ́n wọnú Islam, tí wọ́n kóra wọn wọlé, tí wọ́n ò gba Islam lágbàtàn, tí wọ́n ń pè wọ́n ní firqatu batiniyya. So táwọn sọ pé Islam àwọn wọ́n tún gbọ́nà míì wọ́n ń gbà ṣe yàtọ̀ sọ́nà tánàbí sallallahu alaihi wasallam mú wa. Abutọ̀nà ti lè kufuro wà zindikọta wà adhiharo ti lè Islam. So àwọn yìí wọ́n fi gbogbo tó ń jẹ́ kúfùrù pamọ́, gbogbo tó ń jẹ́ kúfùrù tó ń bẹnu ọkàn wọn wọ́n fi hàn síta, wọ́n fi pamọ́. Àwọn orí kunkun tó ń bẹnu ọkàn wọn wọ́n fi pamọ́, wọ́n wá fi Islam hàn. Wà sọ̀rọ̀ ti láha dáwòlà. So wọ́n wá di odidi orílẹ̀-èdè ńlá, wọ́n di orílẹ̀-èdè ńlá. So àwọn ni wọ́n wá kóra wọn jọ, àwọn ni wọ́n dá mọ́wúlídì nàbí sallallahu alaihi wasallam lẹ̀. Ìyá dáwòlà tá à ń sọ, ìyá dáwòlà tó lẹ̀ Ubaydiyya, àwọn ni wọ́n pè ní dáwòlà tó Ubaydiyya. So táwọn èèyàn padà sọ wọ́n ní dáwòlà tó Fatimiyya. So dáwòlà tó Fatimiyya yìí àwọn ni wọ́n dá mọ́wúlídì nàbí sallallahu alaihi wasallam lẹ̀, àwọn ni wọ́n dá ká máa ṣe mọ́wúlídì lẹ̀ ní ọdún tí wọ́n dá lẹ̀ yìí ó ní 361 years lẹ́yìn hijira, 361 years lẹ́yìn hijira ilẹ̀ àwọn dáwọ́látò Fatimiyya yìí àwọn ni wọ́n dá mọ́lúdì nàbí sallallahu alaihi wasallam, àwọn ni wọ́n dá lẹ̀. Fata'ammal rahimakallah, bá ń ronú sí ìwọ ọmọ ìyá mi kọ́lọ́n bá ń kẹ́ ẹ̀. Kaifa yumkinu an yuhmila khayru hadhihi li ummati wa abirruha kuluban wa ammakuha ilman wa aqalluha takallufan kurbatan min adhamil kurbi. Bá ń ronú sí bó ni yóò ṣe rọrùn, bó ló ṣe fẹ́ jẹ́ tó rọrùn kó ṣe pé àwọn tó lóore jù nínú umma yìí, àwọn Abubakar, àwọn Umar, wọ́n wá ṣe mọ́lídì nàbíyù. Ṣé a sọ pé wọ́n gbàgbé ẹ̀ ni nígbà tó jẹ́ pé n tó dáa tó báyìí ni wọn ò wá ṣe ń gbàgbé ẹ̀ ni? Báwo ni wọ́n ṣe fẹ́ gbàgbé irú nǹkan bẹ́ẹ̀? Báwo ni wọ́n ṣe fẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀ tó bá jẹ́ pé nǹkan tó dáa ni? So àwọn tó ṣe pé àwọn ni wọ́n dáa jù wá lọ, àwọn ni wọ́n lóore jù wá lọ, àwọn ni wọ́n ní làákàyè jù wá lọ, àwọn ni wọ́n jindò nínú ìmọ̀ jù wá lọ,
àwọn ni kò sí àìdá àwọn kéré ó kéré jọjọ so bó ni wọ́n ṣe gbàgbé nǹkan tó ṣe pé nǹkan báyìí tó jẹ́ pé a máa ìsúnmọ́ Ọlọ́run ọba ni nínú àwọn ìsúnmọ́ Ọlọ́run tó tóbi bíi mọ́lídì nàbí sàlám tí wọ́n wàá gbàgbé ẹ̀ wàyàgìfìlúnà àníhà tí wọ́n wàá gbàgbé ẹ̀ so wọ́n ní eléyìí bó ló ṣe rọrùn bẹ́ẹ̀ táwa sọ pé àwọn yẹn gbàgbé ni so kò sí nǹkan tó jọ o so àwọn eléyìí kò sí ni so torí ẹ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn bàtìníyà yìí àwọn alkọ̀bí sátúlẹ̀ bàtìníyà àwọn ni àwọn ẹni burú àwọn bàtìníyà yìí àwọn ni wọ́n dálẹ̀ tí wọ́n ní lásìkò àwọn fàtìmíyà àwọn náà ní fàtìmíyà àwọn ìjọba búburú ní ìjọba wọn. wàyín ta'ajjab fa'ajjabu qawli wàyín ta'ajjab tó o bá ṣe mọ̀ fa'ajjabu qawli ba'di nas èèmọ̀ lọ́rọ̀ apá kan àwọn èèyàn náà o tí wọ́n sọ yìí pé inna lana ala dhalika al-ihtifal adilla mọ́lú táwọn ṣe yà àwọn lẹ́rìí o kódà awsalaha ba'duhum ila akthar min 20 dalilan so kódà apá kan wọ́n sọ pé àwọn lẹ́rìí tó ju 20 lọ ẹ̀rí táwọn ní ó ju 20 lọ ba'du amina al-Qur'an àwọn apá kan àwọn ẹ̀rí àwọn bẹ́nu al-Qur'an wà ba'du amina sunna àwọn apá kan bẹ́nu sunna nabi sallallahu alaihi wasallam wà ba'du adillatun akiliyya àwọn apá kan àwọn ẹ̀rí àwọn gan ọpọlọ pé tabawo báyìí gan tabawo àrípò bá làákà ìmú wa kayfa fata nabiyyu sallallahu alaihi wasallam alayhi so bó ní eléyìí ó sì wá bọ́ fún anabi sallallahu alaihi wasallam tánàbí ò sì ní mọ eléyìí so tó bá rí bẹ́ẹ̀ so àti àwọn tọ́lọ́wọ́n bá sọ yìí pé àwọn tí wọ́n nímọ̀ bó ní ó ṣe fẹ́ nírú nǹkan bẹ́ẹ̀ ṣe fẹ́ fún àwọn tọ́lọ́wọ́n bá ròyìn wọn tó jẹ́ pé bó ni wọn ò ṣe ti rélé káwọn náà ti rí pé àwọn àyà Kùránì ló sọ pé ká máa ṣe mọ̀lúdé sáwọn ò rí ń gbà yẹn ni àwọn àdìsí táwọn ilé ìṣẹ̀ṣẹ̀ rí tí wọ́n ń sọ yìí sáwọn aṣíwájú wa yẹ ò rí ni àwọn Umaru àwọn Abubakar àwọn Umaru àwọn Usman àwọn Ali àti gbogbo àwọn Malik Imam Maliki Imam Shafi'i Abu Hanifa Ahmad bin Hanbal ṣé gbogbo wọn ò rí nǹkan yìí ni àìrí bí ogún tán ló wà ní alukurani àtàwọn tó wà ní hadith àtàwọn tí n tó bọ́pọ̀ lọ́mú tó wà yẹ sáwọn ẹ̀yẹ orí ni tó fi wá jẹ́ pé àwọn Fatimiyya yìí àwọn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá mú ìyẹ́ jáde so láwọn tọ́lọ́run bá àlà tó sọ fún wa nípa wọn pé àwọn gangan àwọn ni wọ́n ń yọ ìdájọ́ jáde fún wa láti inú alukurani láwọn sàábé so tọ́lọ́run bá sọ̀rọ̀ nípa wọn so sáwọn yìí ni wọ́n wá mọ̀ tó wá fi jẹ́ pé torí Ọlọ́run bá sọ̀rọ̀ nípa wọn pé wàláwùrọ̀ dùhù ìlà rọ̀ṣùl tẹ́ bá dá ọ̀rọ̀ padà lọ sọ́dọ̀ òjíṣẹ́ Ọlọ́run ọba ni wáyìlà ulil amri minhum àti ọ̀dọ̀ àwọn aláṣẹ nínú wọn làálímà ulladhina yastambitunahu minhum àwọn tí wọ́n lè ṣe istinbat pé ọ̀rọ̀ eléyìí bó ṣe jẹ́ ni tí wọ́n yọ òfin ẹ̀sìn fún wa láti inú alukurani láti inú hadith wọn ò bá ti yọ jáde fún wa kí ló tí wọn ò yọ jáde fún wa wọn ò bá ti yọ jáde fún wa so ṣùgbọ́n kò sí òun ni ò jẹ́ kí wọ́n yọ jáde so gbogbo táwọn ilé ìwà ẹ̀sẹ̀ ń sọ pé àwọn rí irọ́ ni gbogbo ẹ̀ wàkọ́lá mithlu dhalika fi tabi'ina wal a'immatil arba wa ghayrihim min ulama'il umma kayfa umiyat alayhim ma'ani tilka nusus Allahu akbar bó ló ṣe wá jẹ́ tó fi jẹ́ pé àwọn yìí ó kéré nínú àwọn tó ṣe pé àwọn táwọn sọ yìí tí wọ́n jẹ́ tàbí yìí àtàwọn a'immatul arba bí àwọn tí mo kà yẹ Imam Hanifa Imam Ahmad bin Hanbal Imam Malik so àti Imam Shafi gbogbo àwọn yìí àtàwọn tó tún yàtọ̀ sí wọn nínú àwọn àfáà ẹ̀sìn yìí báwo lọ̀rọ̀ yìí ṣe wá burú tó ṣe fọ́jú mọ́ wọn lójú tí wọn ò ṣe mọ àwọn dẹ̀lílù tẹ́yìn ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa mú wá fún wa yìí tọ́rọ̀ yẹn wá dàrú mọ́ wọn lówó tí wọn ò gbọ́yé wàhùn masatinu al-ilm àwọn sì ní ọba mímọ̀ àwọn lọ̀gá mímọ̀ tá a bá sọ pé ìmọ̀ parí sọ́dọ̀ wọn wal-fahmu wal-aql àwọn yìí ni wọ́n ní làákàyè tí wọ́n lágbọ̀ọ́yé ẹ̀sìn tó yé wọn ìyẹn pé kò sí nǹkan tó fẹ́ dálẹ̀ nísìn tí o wá fẹ́ sọ pé báyìí àwọn ni so bó ló ṣe jẹ́ táwọn ò ṣe ṣe so ẹ̀yin lẹ́sẹ̀ wá fẹ́ mú ẹ̀rí ìyẹn wá fún wa so tó bá rí bẹ́ẹ̀ so gbogbo eléyìí nǹkan irọ́ lásán òun ni wọ́n dálẹ̀ sínú ẹ̀sìn tí wọ́n ń pè ní maulidu nabi sallallahu alaihi wasallam akama abubakar radiyallahu anhu sanatain walam yaf'alu al-ihtifal bil maulidi nínú ọ̀rọ̀ tán tí ẹ máa ń sọ ní pé ànábìyà ẹni tá a ránṣẹ́ tí ò ráyè ẹni tó ṣe kìíní sọ ní òwà máa ṣe kìíní rárá kò lè ṣe fúnra rẹ̀ káwọn èèyàn ṣe fún ni abubakar radiyallahu anhu ọdún 2 ni ló sá lò tó fi jẹ kọ̀lífà
so kò ṣe mọ́lúdì nàbí sallallahu alaihi wasallam. Bákan náà Umar ọdún 10 ló fi jẹ kọ̀lífà lẹ́yìn Abubakar, ọdún 10 tá bá sì pọ̀ mọ́tà Abubakar ó jẹ́ ọdún 12 walam yaf'alu al-ihtifal bil mawlid, kò ṣe mọ́lúdì nàbí sallallahu alaihi wasallam. Wa akama Uthman 13 aman, Uthman ń tiẹ̀ ọdún 13 ń ló fi gorí àga àlífà tó fi jẹ khalifa. Tá bá sí ọdún 13 mọ́dún 12 àbí tá bá sí ọdún 13 tá sí mọ́ 10 ti Umar tá sí mọ́ 2 ti Abubakar, sẹ́rí pé ó ti ń lọ bẹ́ẹ̀ ó jẹ́ 25 years 25 years wọn ò máa ṣe mọ́lúdì nàbí sallallahu alaihi wasallam. So bákan náà Uthman tó tiẹ̀ jẹ́ pé òun ni ọkọ ọmọ ànábì méjì, ọmọ ànábì kan ó fẹ́ ìyẹ́ sàláìsì, ó tún fẹ́ ọmọ ànábì míì, táwọn pé òun tiẹ̀ tún rí inú oróde, wọn ò ṣe mọ́lúdì náà. Àwọn gan ló tiẹ̀ yẹ kó ṣe jù pé bàbá ìyàwó mi, so kò ṣe mọ́lúdì nàbí sallallahu alaihi wasallam fànàbì, bó ní tiyín ṣe jẹ́. Bákan náà wa akama Aliyun 4 awan walam yaf'alu al-ihtifal bil mawlid. Bákan náà Ali kọ́lọ̀ wọn bá àlà kó bá wa ṣe àlékún ìkẹ́ àtìgẹ̀ fún gbogbo wọn, òun náà lu ọdún 4 lórí kọ̀lífà, lórí àga kọ̀lífà tó fi ń darí mùsùlùmí ayé, wọn ò ṣe mọ́lúdì nàbí sallallahu alaihi wasallam. Wa hakama al-Hasan 6 ashhurin walam yaf'alu al-ihtifal bil mawlid. Bákan náà Hasan tí í ṣe ọmọ Ali, òun náà gorí àga oṣù 6 ló fi jẹ khalifa mùmìnì, wọn ò ṣe nǹkan tó jọ mọ́lúdì nàbí sallallahu alaihi wasallam. Muawiya òun náà ó jẹ ìjọba ìsìláàmù, wọn ò ṣe mọ́lúdì nàbí sallallahu alaihi wasallam. Àbí Muawiya òun náà ó jẹ khalifa islam, so wọn ò ṣe mọ́lúdì ànábì sallallahu alaihi wasallam. Wa ja'at dawlatul amawiyya wa fiha mithlu Umar Abdul Aziz. So bákan náà àsìkò àwọn dawlatu amawi àwọn náà wọ́n dawlatu amawiyya àsìkò yẹn náà dé. Wa fiha mithlu Umar Abdul Aziz asilihi laha wa anta tudhiruhu bawu hadha bahanun fil qiyasi badi'un hadha bahanun fil qiyasi badi'un law kana hubbuka sadiqan la ta'tahu innal muhibba liman yuhibbu muti'un innal muhibba liman yuhibbu muti'un. Àfààní ta'silihi laha ó ń sẹ́lọ́n gbogbo ìgbà ló ń yapọ̀ Ọlọ́run, gbogbo ìpà ń tọ́lọ́ ní o mọ́sẹ̀ ló ń ṣe, gbogbo tánàbì ní báyìí ní kẹ́ẹ̀ṣe ṣe gbogbo ẹ̀ lẹ́ẹ̀ṣe, gbogbo tọ́lọ́ ní kẹ́ẹ̀ṣe ẹ̀ẹ̀ṣe, gbogbo tánàbì sọ́sọ́lá ń pa yín láṣẹ rẹ̀ ẹ jìnnà sí. Wa anta tudhiruhu bawu, ìwọ ló wà ń fífẹ́ ànábì hàn pé o fẹ́ràn ànábì, ibo ló ti ń fi hàn, ibi pé o fẹ́ ṣe mọ́lúdì nàbí sallallahu alaihi wasallam, ìtọ́lọ́hun ò pàṣẹ rẹ̀ tánàbì ò pàṣẹ rẹ̀, ó wà ń ṣe kí wọ́n lè bá ní ìwọ ló fẹ́ràn ànábì. Hadha bahanun fil qiyasi badi'un. Eléyìí irọ́ tó jìnnà sóòótọ́ ni, tá a bá gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn tá a fi wọn ra wọn á rí i pé irọ́ tó jìnnà sódodo ni. Law kana hubbuka sadiqan la ta'tahu. Tó bá yẹ pé lóòótọ́ ló bá fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam ó tẹ̀lé ni, kí lọ́rọ̀ tó sọ, ṣé mọ́lúdì nàbí yìí ń bẹ́nu àṣẹ tó pa wá pé ká ṣe, in tó bá ní ká ṣe láàṣẹ, in tí ò bá ní ká ṣe àní ṣe. Torí pé tá bá ti ṣe tí ò sọ pé ká ṣe, ìtumọ̀ ẹ̀ ni pé a ti ṣe nǹkan míì, a ti ṣe nǹkan tó yàtọ̀. Tó bá yẹ pé lóòótọ́ ni wọ́n bá fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam ó tẹ̀lé ni, gbogbo ibi tó ti pa wá láṣẹ tó ní ká ṣe wàá ṣe, tó ní ká jìnnà sí wàá jìnnà sí. Ìyẹn gangan ni Islam. Ṣùgbọ́n ẹ lọ wá lónìí, ẹ wá nú Al-Qur'ani látòkè délẹ̀, ẹ lérí ibi tí wọ́n ti ní ká ṣe mọ́lúdì nàbí sallallahu alaihi wasallam. Ẹ wo gbogbo àdìsí ànábì sallallahu alaihi wasallam, ẹ lérí tí wọ́n ní ká ṣe mọ́lúdì nàbí sallallahu alaihi wasallam. Olóbi jẹ́ pé àwọn tí wọ́n nímọ̀ tó yé wọn dáadáa, àwọn ó sọ pé àwọn ń ṣe ṣùgbọ́n bídíà tó lẹ̀ àṣà náà ni, bídíà tó dáa ni, a sì ń bọ̀ lórí ẹ̀. Ṣé bídíà kan bẹ tó dáa? Ṣé bídíà kan bẹ tó dáa? So àwọn tó nímọ̀ àwọn ò ní bá yín argue, wọ́n á ní bídíà ní lóòótọ́ ṣùgbọ́n bídíà tó lẹ̀ àṣà náà ni. So kò sí bídíà tó lẹ̀ àṣà náà kankan, a sì ń bẹ̀ lórí ẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. So torí ẹ̀ ìlà ṣe ń sọ irú nǹkan tó wọ́n tó wáyé pé lóòótọ́ lọ bá fẹ́ràn ànábì ni ó tẹ̀lé ni. Torí pé innal muhibba liman yuhibbu muti'un innal muhibba liman yuhibbu muti'un. Wípé gbogbo ẹni tó bá ti ń fẹ́ràn èèyàn, tó bá ń fẹ́ràn ẹnìkan tó pé òun fẹ́ràn ó máa tẹ̀lé ẹni tó ń fẹ́ràn ni. Tó bá fẹ́ ẹwà àwọn ìmọ̀ èèyàn kan tó jẹ́ pé wọ́n fẹ́ràn nígbà tí wọ́n láwọn fẹ́ràn kinní kan, ìyẹn náà dẹ̀ ń dirun, àwọn náà ń dirun, wọ́n nítorí ẹ̀
wọ́n fẹ́ràn kinní kan bó bá gẹrun tó la pattern sẹ́gbẹ̀ẹ́ kan àwọn náà la pattern aláwọn fẹ́ràn so bó bá nítorí pé wọ́n ṣe kinní wọ́n fẹ́ràn wọ́n ń ṣe bí rẹ̀ innal muhibba liman yuhibbu muti'un níta bó bá fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam ó ṣe bí ànábì ni bó bá fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam ó tẹ̀lé ànábì ni kò ń ṣe ń tànábì lé wa kú ń bẹ̀ ló wàá sọ pé ó fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam ń tànábì ni ẹ má ṣe tànábì ni gbogbo bídíà pátápátá ànú ni gbogbo ànú pátápátá iná ni ọlọ́run ní òrìjọ́ kí ló dẹ̀ ń jẹ́ bídíà òun ni tó ṣe pé ọlọ́run ọba ò fọwọ́ sí man hadatha fi amrina hadha ẹni tó bá dá nǹkan kan lẹ̀ sínú ọ̀rọ̀ ẹ̀sìn wa yìí mọ́ láìsà mí ní òyìn tí ò sí ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé mi ànábì kúrò láyé kò sí ń bẹ̀ fàhùwà rọ́dùn àní ìgbà lọ́wọ́ ẹ̀ á dá padà fún ni yóò wá jìyà lọ́dọ̀ ọlọ́run ọba so ìyẹn ni Imam Maliki in tó sọ làwa náà ń sọ nígbà tí Imam Maliki ó ní mọ́ lámúyakùn fi zamani rasulillahi sallallahu alayhi wa sallam wa ashabihi dinan falan yakuna liyawma dina gbogbo ohun tí ò bá ti jẹ́ sìn láyé ànábì sallallahu alaihi wasallam àtàwọn sàábé rẹ̀ kò lè jẹ́ sìn lónìí wọn ò ṣe mọ́lídù kí la wá lọ síbẹ̀ so bídíà ni bídíà so ẹlòmíì ò wá tì bí yóò ti lọ yóò ló ń lọ Senegal ẹlòmíì ò ti bí yóò ló ń lọ Kútọ́nù ẹlòmíì ò ti bí yóò ló ń lọ nǹkan burú ńlá tí wọ́n bá tún débẹ̀ ibi sàárè wọn ò tún lọ pé sí tí wọ́n ti máa yípo sàárè tí wọ́n ti máa tó jẹ́ pé àgbẹ̀rọ̀ tàwa fún bòmíì tó ju Mọ́kà lọ nínú Maka gan kẹsẹ gbogbo nínú Maka láti tawaf Baitul Haram ibẹ̀ yẹn nìkan náà láti tawaf Baitul Atik ibẹ̀ láti tawaf àyípo ilé yẹn nìkan ló gbọ́dọ̀ yípo síbi míì tó ti gbọ́dọ̀ yípo láyé àwọn lọ Senegal wọ́n lọ mọ yípo sàárè wọ́n lọ káàkiri wọ́n lọ mọ wọ́n làwọn ṣe mọ́lídù ni àwọn ṣe mọ́lídù so tí ò sínú ẹ̀sìn ó dà gẹ́gẹ́ bí ẹni tó ṣe mọ́sálásí lọ́sọ̀ tóun ò kírun ó tún mọ́sálásí ṣe kò kírun ẹjọ́ kí láǹfààní rẹ̀ yín tá a lè fi wọ́n wé nìyẹn àbí ẹni tó ń dírẹ́sì kùránì tí ò ka kí láǹfààní rẹ̀ àbí ẹni tó ń ka kùránì tí ò lò kí láǹfààní rẹ̀ yín tá a lè fi wọ́n wé nìyẹn nítorí náà ẹ jẹ́ a ṣọ́ra bídíà ni o inshallah kí ni àwọn ìrújú tá a fẹ́ ká kúrò gan torí wọ́n mú àwọn ẹ̀rí wá ní pé tí wọ́n wá sọ fún wa àwa náà ó lè bá wa lójijì so eléyìí òun ni yóò máa jẹ́ apá kejì fún maulidu nabi sallallahu alaihi wasallam eléyìí yóò máa jẹ́ apá kejì fún lecture mi inshallah tó jẹ́ pé òun náà ni yóò tẹ̀lé eléyìí láìpẹ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba kí ni àwọn ìrújú tí wọ́n kó wá wọ́n kó àwọn àyà Kùránì wọ́n kó àwọn hadith wá pé hadith báyìí á sọ gbogbo àwọn nǹkan tí wọ́n kó wá á wà á sọ àwọn nǹkan tó rè ṣubú tí wọn ò fi lẹ́sẹ̀ ńlẹ̀ tá a fi gbọ́dọ̀ tẹ̀lé torí àwọn náà ní àwọn nǹkan kan tí wọ́n ń dì mú o wọ́n sọ pé báyìí ní sẹ́mọ̀ pé ẹni tó fẹ́ jogún kógún yóò pàtàn kìtàn ṣùgbọ́n láwọn nǹkan kan tí wọ́n gbé tí wọ́n sọ pé báyìí nǹkan ọ̀rọ̀ tó ń sọ báyìí ọ̀rọ̀ táwọn ibi sọ báyìí so àti lára àwọn àfáà míì náà tó jiná tó ń support pé ṣèbí mọ́lúdì ní kíní báyìí pẹ̀lú àwọn ẹ̀rí yẹn so tí yóò ṣe lẹ́sẹ̀ ńlẹ̀ rárá so ìyẹn ni lẹ́yìn eléyìí inshallah òun ni a tún tẹ̀síwájú ní orí ẹ̀ tá a fi clear gbogbo ìrújú yẹn pátápátá ká lọ mọ̀ wípé ẹ̀sìn Ọlọ́run ọba ẹ̀sìn kan ṣoṣo yìí náà ni o ẹ̀sìn Islam ẹ̀sìn kan ṣoṣo tọ́lọ́run ọba fi rán gbogbo àwọn ànábì Ọlọ́run ní ẹ̀sìn Islam kò sẹ́sìn míì lẹ́yìn rẹ̀ gbogbo ẹni tó bá ṣe nǹkan míì tó bá yàtọ̀ sí Islam Ọlọ́run ò ní gbà lọ́wọ́ rẹ̀ so bẹ́ẹ̀ bá ti di nǹkan míì kún kìí ṣe òun ló ń ṣe mọ́ so ibi tó jù sí Ọlọ́run fi ẹ̀sìn rẹ̀ sí ibẹ̀ náà ní ká bá fi sí ẹ̀sìn tọ́lọ́run ọba fi rán ànábì lọ́lọ́run fi rán Ọlọ́run ò fi rán lòmíì ànábì sallallahu alaihi wasallam lọ́lọ́run fi rán bó ló ṣe ní ká ṣe àwọn tí ò bá fi síbẹ̀ fún wa a lè fi síbẹ̀ àwọn tó bá fi síbẹ̀ náà láà fi síbẹ̀ ní tó bá ní ká ṣe náà láà ṣe torí pé tá a bá fi nǹkan míì síbẹ̀ ní tá à ń sọ nípa ànábì ò jíṣẹ́ pé ó ti pélé okùn mọ́lúdì ànábì sallallahu alaihi wasallam kí ló wá dé tó fi mọ́lúdì sí kó o tó lọ ò jíṣẹ́ pé ìtumọ̀ kò jíṣẹ́ pé ní nǹkan tuntun táwa ń dálẹ̀ sínú ẹ̀sìn yẹn so kó má bàa wá rí bẹ́ẹ̀ ibi tó ń lọ wọn bá fi wá síbi tánàbì sallallahu alaihi wasallam fi wá síbẹ̀ náà ní ká dúró sí kí wá láàrẹ àwọn ẹ̀rí wọn tí wọ́n ń lò tí wọ́n fi sọ pé mọ́lúdì àwọn náà lẹ́rìí kí làwọn ẹ̀rí wọn tí wọ́n ń lò eléyìí ni a sọ ní ọ̀rọ̀ tó ń bọ̀ pẹ̀lú àánú Ọlọ́run kọ́lọ́n bá kó sẹ́mi àti yín kù lórí ilẹ̀ kọ́lọ́n bá kó dúró tiwa aqulu qawli hadha astaghfirullahi wa lakum subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
ájìmọ̀rú mo gbọ́ pé olùtọ́sẹ̀ mẹ́ta nílùú Saudi lọ́rọ̀ fẹ́ tó kọjá yìí. nígbà tí mi ò gbẹ́ni dání owó làbúrò lọ́sùn sọ́hùn àti pé lè ṣe ájì mọ̀sùrù ni mo tẹ̀lé lọ sí ìrìnàjò ájì mi. ọ̀sẹ̀ mẹ́ta fún ṣe hajj ṣíṣe yín pé sá. ó pé o tún lé torí pé ọjọ́ márùn-ún péré ni ṣe hajj èyí tó kù ziyara la fi ṣe gbogbo tí Kùránì àti àdìsí àdébùwà Muhammad sallallahu alayhi wa sallam mẹ́nu bà lágbìyànjú torí hajj pẹ̀lú sunna ló jẹ́ Amir Komorudeen Àjàlá lógún ibùgbé tó dára ìtọ́jú tó péye wá sí àtìgbàdégbà látẹnu àwọn afáà tó dáńtọ́ wò ó kò sáyé àǹkà tí kẹfọlọ́ngbò nílé ṣe hajj mọ̀sùrù ṣe hajj pẹ̀lú sunna ni. nígbà wo ni fọ́ọ̀mù gbígbà máa bẹ̀rẹ̀. fọ́ọ̀mù wọn ti wà ń tà kẹ̀tíkẹ̀tí làwọn èèyàn ń gbà 14 November sí 27 November ní umrah oṣù Rabiul Awwal táwọn gbéra umrah oṣù Ramadan ní 21st May sí June 4 2019 ọjọ́ kìíní oṣù kẹjọ sí ọjọ́ kejìdínlógún oṣù kẹjọ ọdún 2019 ìrìnàjò hajj ọ̀tẹ̀ yìí máa wáyé 24 Tokunbo Street Lagos Island làwọn èèyàn ti ń gba fọ́ọ̀mù fún àlàyé ẹ pé 08023364653 tàbí 09095604931 hajj mọ̀sùrù ẹni tó mọ̀nà ló yẹ ká